ọmọ nàìjíríà kan ọmọ ghana méjì àtàwọn orílẹ̀-èdè mọ́kàndínláàádóje míín fara gbọgbẹ́ nínú ìkọlù àdó olóró Iran tó ti gbẹ̀mí èèyàn 6 ní United Arab Emirates tí kò lọ́mọjà sí rìn. iléeṣẹ́ ètò ààbò lórílẹ̀-èdè United Arab Emirates UAE ti kéde rẹ̀ pé ọmọ orílẹ̀ nàìjíríà kan wà lára àwọn èèyàn 139 tí wọ́n ti farapa nínú àwọn àdó olóró tí Iran jù sí orílẹ̀-èdè náà. àtẹ̀jáde náà yànnàná rẹ̀ pé àwọn ọmọ orílẹ̀-èdè United Arab Emirates, Egypt, Sudan, Ethiopia, orílẹ̀-èdè Philippines, Pakistan, Iran, India, orílẹ̀-èdè Bangladesh, Sri Lanka, Azerbaijan, orílẹ̀-èdè Yemen, Uganda, orílẹ̀-èdè Eritrea, Lebanon, Afghanistan, Bahrain, orílẹ̀-èdè Comoros, Turkey, Iraq, orílẹ̀-èdè Nepal, Nigeria, Oman, Jordan, Palestine, orílẹ̀-èdè Ghana àti orílẹ̀-èdè Indonesia wà lára àwọn ọmọ orílẹ̀-èdè tó fi ara pa nínú ìkọlù àdó olóró náà láti ìgbà tí ogun ti bẹ̀rẹ̀ láàrin orílẹ̀-èdè Amẹ́ríkà, Israel àti orílẹ̀-èdè Iran. àwọn aláṣẹ orílẹ̀-èdè United Arab Emirates ṣàlàyé síwájú sí pé àwọn àdó olóró tó ti dé díẹ̀ ní 2,000 nínú èyí tó lé ní 328 ní ẹ̀yà ballistic missiles, 15 rẹ̀ jẹ́ ẹ̀yà cruise missiles tí 1,514 jẹ́ ẹ̀yà àdó olóró UAV ní Iran ti yàn ránṣẹ́ sí orílẹ̀-èdè náà, ṣùgbọ́n tí àwọn ti fẹ́ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ dànù lójú afẹ́fẹ́. ìkọlù wọ̀nyí ló ṣokùnfà ikú èèyàn 6 tí wọ́n jẹ́ ọmọ orílẹ̀-èdè Emirates, Pakistan, Nepal àti Bangladesh. kí wàá ní orílẹ̀-èdè Nàìjíríà ń ṣe lórí àwọn ọmọ Nàìjíríà tó wà ní agbègbè Lárúbáwá? ní báyìí iléeṣẹ́ ọ̀rọ̀ òkèèrè ní Nàìjíríà ti fi àwọn nọ́mbà ìbánisọ̀rọ̀ kan síta fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó wà lágbègbè ilẹ̀ Lárúbáwá tí rúkèrúdò ti ń ṣẹlẹ̀ báyìí láti pèsè fún ìrànlọ́wọ́. nínú àtẹ̀jáde kan tó fi síta, iléeṣẹ́ ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè lórílẹ̀-èdè Nàìjíríà rọ àwọn ọmọ Nàìjíríà tí ìkọlù ń wáyé lágbègbè wọn láti kàn sí àwọn nọ́mbà náà. àwọn nọ́mbà yìí ni wọ́n jẹ́ ti àwọn ti iléeṣẹ́ aṣojú ìjọba Nàìjíríà láwọn orílẹ̀-èdè bíi Iran, Israel, United Arab Emirates, Kuwait, orílẹ̀-èdè Qatar, Lebanon, Saudi Arabia àti orílẹ̀-èdè Jordan. ṣùgbọ́n báyìí orílẹ̀-èdè Ghana ti fárígá o lórí ọmọ orílẹ̀-èdè rẹ̀ 2 tí àdó olóró bá ní United Arab Emirates. àwọn ọmọ orílẹ̀-èdè Ghana 2 náà wà nínú àwọn tó ti fara gbọgbẹ́ àdó olóró tí Iran jù sí orílẹ̀-èdè United Arab Emirates láti ìgbà tí ogun náà ti bẹ̀rẹ̀. orílẹ̀-èdè náà ti kóró ojú sí àdó olóró abẹ́yẹfò tó kọlu pápákọ̀ òfurufú Dubai, nínú èyí tí 2 nínú ọmọ orílẹ̀-èdè náà ti farapa. gẹ́gẹ́ bí àwọn aláṣẹ lórílẹ̀-èdè Ghana sì sọ, ohun pàtàkì tó jẹ ìjọba Ghana lógún jù ní dídáàbòbò ẹ̀mí àti dúkìá àwọn ọmọ bíbí orílẹ̀-èdè náà níbikíbi tí wọ́n bá wà lágbàáyé. ìjọba Ghana ti kọminú lórí ìṣẹ̀lẹ̀ tó ń dúnkokò mọ́ ẹ̀mí àwọn aráàlú àti dúkìá wọn. irúfẹ́ ìṣẹ̀lẹ̀ tó bá ń dúnkokò mọ́ ẹ̀mí àti dúkìá báyìí, a nílò láti dóòlà rẹ̀ jákèjádò àgbáyé. àtẹ̀jáde náà ló ṣàlàyé. ìròyìn nípa ìṣẹ̀lẹ̀ náà kan àwọn aláṣẹ orílẹ̀-èdè Ghana létí pé níbi ìbúgbàmù àdó olóró tó wáyé ní Dubai ní ọjọ́ Ìṣẹ́gun ni wọ́n ti fara gbọgbẹ́ o. aṣojú Ghana ní United Arab Emirates léwájú àwọn ikọ̀ tó ṣàbẹ̀wò sáwọn èèyàn tó farapa ní ilé ìwòsàn tí wọ́n ti ń gba ìtọ́jú. àwọn aláṣẹ ní kì í ṣe pé wọ́n farapa púpọ̀ àti pé láìpẹ́ ni wọn yóò gba ìlera pípé. látìgbà tí ogun ti bẹ̀rẹ̀ láàrin Israel, Amẹ́ríkà àti Iran ní àwọn orílẹ̀-èdè Áfíríkà ti ń ké sí àwọn èèyàn tí ọ̀rọ̀ kà pé kí wọ́n bọ̀wọ̀ fún òfin àgbáyé kí wọ́n sì dóòlà ẹ̀mí àwọn èèyàn tó ń pè fún àlàáfíà. níbẹ̀rẹ̀ oṣù yìí ní ìjọba ilẹ̀ Amẹ́ríkà àti orílẹ̀-èdè Israel pawọ́pọ̀ láti ju àdó olóró sí Iran. àwọn àwòrán tí iléeṣẹ́ ìròyìn fojú rí ṣàfihàn bí ẹ̀ẹ́fín ṣe ń rú láàrin ìlú Tehran tó jẹ́ olú orílẹ̀-èdè Iran
lẹ́yìn ìkọlù náà ní ààrẹ Donald Trump sọ pé àfojúsùn Washington ní láti dènà ìkọlù èyíkéyìí tó lè wáyé láti ọwọ́ Iran lọ́jọ́ iwájú. Kò pẹ́ sí ìgbà náà làwọn ọmọ ogun orílẹ̀-èdè Iran sọ pé àwọn ti ṣe ìkọlù sí oríkò iléeṣẹ́ ọmọ ogun orí omi ti ilẹ̀ Amẹ́ríkà tó wà ní Bahrain. Wọ́n ní ìgbésẹ̀ náà wáyé láti gbẹ̀san ìkọlù tí Amẹ́ríkà àti Israel pawọ́pọ̀ sí orílẹ̀-èdè àwọn o. Iléeṣẹ́ ológun United Arab Emirates ti wá ní àwọn ti wà ní digbí báyìí láti dóòlà ẹ̀mí àti dúkìá àwọn èèyàn tó wà ní agbègbè àwọn. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa pẹ̀ka, ẹ máa fèròǹgbà yín sábàlá àríwú sí. Ẹ ṣeun bẹ́ẹ̀ sì ń tẹ́tí bọ̀ wá. Ètò tó ń lani lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.